mùsùlùmí nìkan làwọn oníṣẹ̀ṣe mùsùlùmí nìkan ni wọ́n máa ń kọjú ìjà sí. àgbọ̀ kí wọ́n lọ wọ chọ́ọ̀chì kí wọ́n lọ ba bẹ̀jẹ́ rí, ṣùgbọ́n wọ́n wọ mọ́sálásí lẹ́kìtì, wọ́n á fọ́ mọ́sálásí, wọ́n á lu àáfàá, wọ́n á sára àáfàá láàdá, wọ́n á yìnbọn fún mùsùlùmí. ó dẹ̀ ti ṣẹlẹ̀ láìmọye ìgbà àti ìgbọ́ kó níṣẹ̀ṣe kí wọ́n lọ bá wọn jà ní chọ́ọ̀chì rí. ìyẹn ni wípé nǹkan kan ń ṣẹlẹ̀ níbì kan. èèyàn ọmọ Yorùbá ẹ jọ̀ọ́, kí ni wàhálà tó wà láàrin àwọn mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe? Tẹ́ bá wo fọ́nrán tí mo fẹ́ play fún yín, wọ́n sọ̀rọ̀ nípa àwọn mùsùlùmí oníṣẹ̀ṣe. Wọ́n ní àwọn oníṣẹ̀ṣe wọn ò ẹ́fà wọ ṣọ́ọ̀ṣì rí kán lọ bà ṣọ́ọ̀ṣì jẹ́, àbí kán bá pásítọ̀ jà, àbí kán máa da ilé ìjọsìn rú. Wọ́n ní every time ni pé ìmùsùlùmù mọ́sálásí làwọn oníṣẹ̀ṣe yìí ń bàjẹ́, mọ́sálásí ni wọ́n ń bàjẹ́, àwọn àfáà ni wọ́n ń lù, àwọn àfáà ni wọ́n ń yìnbọn fún. ẹ jọ̀ọ́, irú wàhálà wo ló wà láàrin àwọn mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe? Bàbá yìí náà ti sọ̀rọ̀ jáde, ó ní pé ìjọba Mohammed Tinubu pé kò ṣe kankan fún àwọn onímùsùlùmí rí, pé àwọn kìrìsìtẹ́nì ni ìjọba Tinubu tó ń ràn lọ́wọ́, pé kò ran mùsùlùmí kankan lọ́wọ́. ẹ jọ̀ọ́, kí ló wà láàrin ìjọba Tinubu àti àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn mùsùlùmí? ẹ jọ̀ọ́, wàhálà wo ló wà láàrin àwọn méjèèjì? ẹ wá kankan fìdílé kẹwo fídíò tí mo kẹwo fọ́nrán tí mo fẹ́ play fún yín yìí, níta bá rí sọ sí. bí a bá rí lẹ́tà látọ̀dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà lónìí, tàbí bàbá olóyè Banji Akíntóyè pa ẹwà ẹ̀yin Mùríkì o àti gbogbo ẹ̀yin ìjọ mùsùlùmí, ẹ̀gá ṣèpàdé lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, ṣé ẹ̀ dáhùn, ṣé ẹ̀ sì tẹ̀lé wọn? ẹ ṣe bí wọ́n bá pè wá sípàdé, a ṣetán láti wá. ìpàdé tí wọ́n ti jẹ́ kí àwa mùsùlùmí náà ó sọ tiwa o, condition nìyẹn o. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbàgbé àwa mùsùlùmí tó wà ní gúúsù, tó wà nílẹ̀ Yorùbá. àbí torí pé bí a ní mùsùlùmí ni wọ́n wà ní àtìgbàkejì àti ipò ààrẹ. ẹ ṣe ló fà á. bó jẹ́ yẹn ló fà á, bí ó sì jẹ́ yẹn, ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. à ń gbọ́ àwọn tí mùsùlùmí àwọn tí wọ́n ní orúkọ mùsùlùmí tí ààrẹ ń yàn o tó jẹ́ Yorùbá, ṣùgbọ́n tí wọ́n ti kúrò ní Islam tí ò kì í ṣe mùsùlùmí, tí wọ́n tó ń ṣojúlówó mùsùlùmí, tí àjẹ́ lè súnmọ́ wọn, táwọn náà ò dẹ̀ wọn tó jẹ́ pé church ni wọ́n ń ṣe aṣojú wọn, àwọn náà mọ̀ pé church làwọn ń lọ. bó ṣe wá rí báyìí, kí lọ́nà àbáyọ sà? ọ̀nà àbáyọ ni pé kíjọba gbọ́, kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àkànbí ọmọ olódòdẹ, kó fetí ara rẹ̀ gbọ́. bàbá lẹ jẹ́ fún wa, ẹ̀yin làárẹ̀, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbàgbé àwa ọmọ yín. mùsùlùmí sì ní yín, ẹ gbọ́dọ̀ gbàgbé àwa mùsùlùmí. àwa ní ká ẹ gbàgbé kìrìsìtẹ́nì o, àwa mùsùlùmí à kì í ṣe wúrú wà báyẹn. ẹ rántí kírísítẹ́nì, ẹ rántí mùsùlùmí. báwo ló ṣe jẹ́ pé mùsùlùmí ní kírísítẹ́nì nìkan lẹ́ẹ̀ máa gbé àwọn ipò fún, tẹ́wàá gbàgbé àwọn mùsùlùmí gidi, àwọn mùsùlùmí tó ti kúrò ní mùsùlùmí, ẹ tó wá yàn wọ́n ní mínísítà, chairman agency, ẹ sì wá tẹ́ bá máa gbórúkọ wọn jáde, ẹ wá gbórúkọ mùsùlùmí wọn jáde wípé ti yan mùsùlùmí. ìyànjẹ pátápátá tó tóbi ni, a sì kọ irú ẹ̀. àmọ́ ipò tẹ́ kọ sí wa, àtẹ̀gbẹ́ tẹ́ kọ sí wa, kò jẹ́ ká lè jáde pé à ń sọ̀rọ̀ tí ò dáa, torí a gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò dáa sí ara wa. ìjọba yín, a sì gbọ́dọ̀ ṣàdúrà pé kíjọba ó ṣubú, nítorí pé ìjọba yín ìjọba wa ni, ṣùgbọ́n inú wa ò dùn, inú àwa mùsùlùmí ò dùn. bí wọ́n ṣe ń sọ lẹ́kọ̀ọ́ ni wọ́n ń sọ nìbàdàn, bí wọ́n ṣe ń sọ ní Oǹdó ni wọ́n ń sọ lẹ́kìtì láwọn mùsùlùmí. tẹ́nikẹ́ni bá sọ kan míì fún yín, irọ́ ni wọ́n ń pa o. òdodo tó wà ń bẹ̀ la sọ fún yín yìí. ohun tó yẹ kí ó wá sọ́dọ̀ ẹ̀yà tí ò wá, wọ́n ní eléyìí gan-an náà ni ó mú ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé tó ẹ̀yẹ kí Yorùbá dá dúró, ibo náà ló ń fẹ́ lọ, pàápàá tí a ti pé 100 ọdún tí amalgamation yẹn, àsopọ̀ ìhà àríwá àti gúúsù tó ti wáyé. eléyìí ṣé Yorùbá Nation ló ṣe lè wáyé ṣá? kẹ nígbàgbọ́ nínú ẹ̀ ṣá? kẹ nígbàgbọ́ nínú ẹ̀?
àwa ti bí àwọn Yorùbá nation, àwọn tí wọ́n ń jàjàgbara Yorùbá nation. ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè àti bí wọn àwọn méjèèjì la bí, a sọ̀rọ̀ jáde nínú ìwé ni gbogbo wọn náà wọ́n sì rí kà, a sì rí pé wọ́n rí kà nítorí pé nígbà tá a sọ̀rọ̀ jáde a sọ wípé ẹ̀yin Yorùbá tẹ́ ní ẹ fẹ́ lọ dá dúró, ẹ fẹ́ dá ilẹ̀ Yorùbá sílẹ̀, kí ni ètò tẹ́ fẹ́ ṣe fún àwa tá a jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá? Ṣé tẹ́ bá ya lọ, ṣé ẹ ní máa gba ìjáàbù lórí àwọn obìnrin wa? Ẹ ní takú pé obìnrin wa gbọ́dọ̀ lo, ọmọ wa gbọ́dọ̀ lo ìjáàbù ní hospital? Ẹ ní sọ iléèwé di iléèwé kìrìsìtẹ́nì nìkan? Ẹ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀tọ́ mùsùlùmí tí ẹ ní fi dùn wá. èyí béèrè. Bẹ́ẹ̀ ni a sì gba ìdáhùn kan. Ẹni tó jẹ́ agbódegbà olóyè Sunday Igboho ó fún wa lésì. ebi ló wí. Ohun tó wí ni pé ó ní gbogbo ohun tá ń béèrè yẹn àti sẹ̀ríà àti kinní kan pé àwọn mùsùlùmí wọn ò ní problem, àwọn ò bá ẹnì kankan jà, ṣùgbọ́n agbódegbà rẹ̀ ló sọ̀rọ̀ yẹn bíi PA àbí ẹni tó ń tẹ̀lé. Sunday olóyè ní ìrántí ó wà nínú ìwé kan, ó wà nínú ìwé ìròyìn ta ní nípamọ́ ni. Olóyè Sunday Igboho fúnra ẹ̀gbọ́n kọ́ ló dáhùn, ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè náà kọ́ ló dáhùn, ìyẹn ò tiẹ̀ tí ì fún wa lésì. Àwọn tó dẹ̀ ń ṣe polongo Yorùbá nation àwọn kan náà dá wa lóhùn, ṣùgbọ́n tí a rí ó kọ wa lóminú. Ìlú kìrìsìtẹ́nì la wà, sátidé àti sunday kìrìsìtẹ́nì ló ní. Tẹ́ ẹ bá dé hospital cross ló wà níwájú ẹ̀, tẹ́ ẹ bá dé kóòtù ẹ gbọ́dọ̀ dé fìlà wọlé. Chọ́ọ̀chì ni wọ́n ti mú àṣà yìí. Kí èwo lẹ ń ṣe tó jẹ́ ti mùsùlùmí tó fi jẹ́ pé àwa ń béèrè pé kí àṣà tiwa náà má parun, kí ẹ̀sìn wa má parun, tí ẹ wá mú wa lọ́tà. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ jẹ́ kó yé wa dáadáa o, àwa mùsùlùmí tá a jẹ́ Yorùbá a gbàgbé àṣà Yorùbá wa o, a sọ pé àyè ṣe Yorùbá o, a sọ pé àṣà Yorùbá ti tán o. Èmi yìí máa mọ dọ̀bálẹ̀ fún kábíyèsí tiwa ní gbàbádẹ́lù wa. Bí bá rí ọ̀ ní rìṣà, bí n bá dọ̀bálẹ̀ máa kúnlẹ̀ àfa àdélẹ̀, máa kúnlẹ̀ fún, máa tẹríba fún. Mùsùlùmí Yorùbá a sì gbà wípé àgbàlagbà ń jẹ́, tá a bá ráwọn bàbá à ń bọ̀wọ̀ fún wọn ni o. Bí mo ṣe jẹ́ mùsùlùmí tí mo sì jẹ́ àfáà yìí, táwọn eléégún bá ń kọjá lọ níwájú níwájú ọ́fíìsì Murik, tí n bá ń jókòó wájú ta àwọn eléégún máa ń wá bá mi. Kí la máa ń ṣe fẹ́lẹ́gún? Ará ọ̀run kí o máa ní kárí ará ọ̀run kìnkìn, má sì kọwọ́ bàpò, má sì ṣẹ̀tọ́. kì í ṣe àrámù. Kì í ṣe àrámù torí pé ẹ̀sìn tiẹ̀ ní. Ó máa bá tiẹ̀ lọ. Ó máa bá tiẹ̀ lọ. Ohun tó máa ń gbà nìyẹn nínú ẹ̀sìn tiẹ̀. Wọ́n sọ pé òun lágbára tó lọ jó ìgbàlẹ̀. Kì í ṣara nǹkan tí Islam faramọ́. Kùránì ò faramọ́. Yàkó dínú kan wàlíyà dín àti onígbàgbọ́ àti mùsùlùmí wákàtí mi máa ń dànù. Àti onígbàgbọ́ àti mùsùlùmí àtijọ́ ń bá ara wa bọ̀ ọjọ́ ti pẹ́. Ọmọ Nàìjíríà àtijọ́ jẹ́ ọmọ Odùduwà àtijọ́ mu. Ẹ̀sìn ò pé ká dá fìtínà sílé ayé, àdínì ò pé ká dá wàhálà sílé ayé. Kẹ̀yin ṣe tẹ̀yin káwa ṣe tàwa, kèmi ṣe tèmi kẹ̀yin ṣe tẹ̀yin. Lakundinukum waliyadin, lakundinukum waliyadin, lakundinukum waliyadin, lakundinukum waliyadin, lakundinukum waliyadin. Ojú ọ̀run yìí ó tó gbogbo ẹyẹ fò láì farakanra. Alore TV lóde o, Alore TV lóde, Alore wa nílọrin, òsì pípa ògbóde, àwọn ọmọ ìlú Ìlọrin, àwa kéwú gbowó, àwa sì ń ṣàdúrà gbọ́ rẹ̀, àṣọwọ́ tìrà làwa ń lé o.
tírà làwa ná ó tírà làwa ná ó tírà làwa ná. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. fún àwọn tí wọ́n máa wòye káàkiri àgbáńlá ayé àwọn pé kí ẹ dárúkọ yín ní ẹ̀kúnrẹ́sà on record. Orúkọ mi ni Ishaq Akíntọ́lá. Mo jẹ́ ẹni tó ti fẹ̀yìntì ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó tó ń pè ní Lagos State University LASU. Mo dẹ̀ jẹ́ olùdarí ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ mùsùlùmí nílẹ̀ Nàìjíríà tá à ń pè ní Muslim Rights Concern tí àdápè rẹ̀ ń jẹ́ MORIC. báwo ni pé nínú àpèjà orúkọ yín ẹ fi ọ̀jọ̀gbọ́n sí. Bí Yorùbá ṣe túmọ̀ pòfẹ́sọ̀, wọ́n túmọ̀ ẹ̀ pé ọ̀jọ̀gbọ́n ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí Ọlọ́run nìkan ló mà gbọ́n. Kí n pera mi ní ọ̀jọ̀gbọ́n, ọgbọ́n wo náà la ohun tí wọ́n ń sọ, tí wọ́n tẹ́lòmíì fi sínú tó sọ̀kan síta mi ò mọ̀, ṣùgbọ́n Ọlọ́run máa ń rí gbogbo ẹ̀. Mi ò sọ̀jọ̀ kan kí ni gbogbo ti ọgbọ́n wo ni gbogbo ta ló kọ́ mi lọ́gbọ́n náà. Alaysa Allahu bi ahkamil hakimin, òun ni Ọlọ́run wí. Ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run ni ọba tí ó gbọ́n jù lọ? Tẹ bá lẹ́yìn gbọ́n, Ọlọ́run gbọ́n jù wá lọ. Torí bẹ́ẹ̀ mo kàn kàwé díẹ̀ ṣá. lépò kò fẹ́ sọ. Dépò kò fẹ́ sọ̀, èmi sì fẹ́ sọ̀kalẹ̀. Àbókè wo wọn gùn tó ga fíofío tí wọn ò lè sọ̀kalẹ̀ mọ́. Àmísà. kí ẹ tó wá rí ipò yẹn gan dé kí ẹ tó rí mú ẹ kàn sọ díẹ̀ nínú òrírí kí lójú rí ṣé bẹ́ẹ̀ ni àti kàwé ọ̀hún dérúkọ bẹ́ẹ̀ ló ṣe rọrùn sí. Ojú lásán kò ṣeé ṣe kínní yìí o. Ojú lásán kò gbọmọ lọ́wọ́ wèrè o. Torí pé ṣé nínú ìrìn ní ká wò ni àbí nínú ìrísí, ṣé ti oòrùn ní ká wò ni àbí tójò tó pa wá. Ká jẹ́ a fẹ́ lọ lecture ṣùgbọ́n òjò ń rọ̀ lọ́wọ́ a sì gbọ́dọ̀ mọ́ lọ. A fẹ́ jáde lọ fún ìdánwò, ọjọ́ ìdánwò ni, ṣùgbọ́n oòrùn ló mú ló ti kan rí yìí, ló kàtàrí yìí, oòrùn aago kan sáago méjì a sì gbọ́dọ̀ mọ́ lọ. Àbí a fẹ́ lọ báyẹn náà àmọ́ ebi ń panú kò sì sóúnjẹ, àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nípò akẹ́kọ̀ọ́ àbí nípò olùkọ́. Nípò akẹ́kọ̀ọ́ ni, nípò akẹ́kọ̀ọ́ ojú rí gan nípò akẹ́kọ̀ọ́ nílé kéwú, nílé ìwé, ní ìgbà tí a lọ ìlú òyìnbó, ní ìgbà tí a lọ vacation job láti nílùú òyìnbó pé ká rí iṣẹ́ tá a máa ṣe nínú holiday ká lè rí owó tún ṣe nǹkan míì tí tówó tán níbi tá a wáṣẹ́ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n tójú rí mo àṣelébùrà dánwò èmi yìí mo rú pọ́npọ́n ní Libya níbi tí mo wáṣẹ́ Cairo ni mo ti kéwú, ṣùgbọ́n wọn kì í jẹ́ kí kọ́mọléèwé kàwé ní kọ́mọléèwé ṣiṣẹ́ ní Cairo. Mo ń láti lọ sí ẹ̀yìn odi ní ti Cairo, Egypt àti Libya wọ́n jọ pín wọ́n súnmọ́ra wọn. Mo wá lọ sí Libya torí àwọn èèyàn máa ń ṣe àwọn ọmọléèwé ń ṣiṣẹ́ ní Libya. ọlọ́dún wo sà. 1975 nìyẹn, ó láti yẹ 1975 tàbí 1976 ni mo lọ sí Libya yẹn. Àádọ́ta ọdún sẹ́yìn mo ṣiṣẹ́ lóko tòmátò ní Libya, mo ṣiṣẹ́ lọ́tẹ́ẹ̀lì ní Germany ní Frankfurt International Airport. Hòtẹ́ẹ̀lì yẹn kì í ṣe hòtẹ́ẹ̀lì ní gbogbo restaurant ní ilé oúnjẹ ibi tó ti ń jẹun àwọn arìnrìnàjò restaurant yẹn gbogbo àwọn èèyàn ló mọ̀
ó máa ń gba àwa tá a jẹ́ ọmọléèwé tá a wá láti ìlú òkè tá a fẹ́ ṣiṣẹ́ ká dẹ̀ padà. ṣùgbọ́n ó dàgbà ayé rọrùn gbà yẹn àti wọ bí wọ̀ àti wọ bíwọ̀ ọ̀hún ó rọrùn ṣùgbọ́n ibi tí mo ti ṣiṣẹ́ yẹn ní ilé oúnjẹ yẹn ibi tí mo dé mẹ̀kúnnù ọmọléèwé ó burú débi pé oúnjẹ tí wọ́n bá jẹ àjẹkù bẹ̀ táwọn òyìnbó jẹ tí wọ́n pa tẹ́wọ̀n kí wọ́n kì í jẹ oúnjẹ tán gbogbo ìjẹkújẹ tán bá kó jẹ sínú àwa la máa palẹ̀ ẹ̀ mọ́ èmi dẹ̀ mọ́gbọ́n tí mò ń ta sí èyí tí mo bá palẹ̀ ẹ̀ mọ́ tí ìfẹ́ sọ ní gbangba báyìí ẹ̀yin náà ó ti yé àwọn àgbàlagbà ṣùgbọ́n màá yó ń bẹ̀ àbí màá sì tún gbowó tí lẹ́yìn oṣù mẹ́ta àbí mẹ́rin a máa ń lọ bẹ̀ ní June ní oṣù kẹfà a kúrò ń bẹ̀ ní September ní oṣù kẹsàn-án láti gbọ́ lídé ara máa ń lọ tá a bá tún máa wọlé àtúnpadà sí school bó ṣe ń padà sí Asia rí ní Cairo nìyẹn so oríṣiríṣi bẹ́ẹ̀ ni alátìjìyà yẹn títí téèyàn fi ka ìwé tó máa kà lọ́hùn tán ṣùgbọ́n gbàrà tí mo gba dìgírì àkọ́kọ́ ìwé ẹ̀rí àkọ́kọ́ ní Cairo mo yà ń bọ̀ ní Nàìjíríà èyí tẹ́lómi fi máa ń tún dúró pé àwọn fẹ́ máa ṣiṣẹ́ lọ́hùn mo padà wá sí ilé làbọ̀sí oko ni ìtọ́jú rí nílùú òyìnbó kò yẹ kọ́mọ Nàìjíríà máa pẹ́ lọ́hùn kò yẹ kí dúdú máa pẹ́ lọ́hùn bí mo bá fẹ́ wọ bọ́ọ̀sì nígbà míì àwọn tí wọ́n jókòó sórí ìjókòó tí wọ́n rí pé dúdú ló wọlé yìí wọ́n á máa sún sẹ́yìn bí ẹni pé. àbí nígbà yẹn ni kí kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí. ó sì rí bẹ́ẹ̀ o ó sì rí ó pọ̀ gan-an nísìnyí ó sì rí bẹ́ẹ̀ nísìnyí so bí dúdú àti funfun wọn ò fìgbà kan ṣe bẹ́ẹ̀ ṣe bí títí ẹ sì ń gbọ́ ní Amẹ́ríkà ẹ sì ń gbọ́ ní Germany wípé ẹlẹ́yàmẹ̀yà so ìgbà míì ṣé tram la fẹ́ wọ̀ ni àbí trolley àbí so bí bá ṣe ń ṣe gbogbo eléyìí òun náà ni oríṣiríṣi ewu ló so mọ́ ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ ti ṣọ́ wa tá a parí ẹ̀kọ́ dìgírì àkọ́kọ́ òun náà ni òun nípìlẹ̀ òun náà èyí tó ń pè ní foundation mo padà sílé. àti wá ṣé ìbàjẹ́ délé kó ṣe bẹ́ẹ̀ ló ṣe rọrùn ṣá. kò tí ì bàjẹ́ báyìí nígbà yẹn bí mo ṣe dé bẹ́ẹ̀ ni mo lọ ṣe àgùnbánirọ̀ fún ọdún kan lẹ́yìn ọdún kan mo bẹ̀rẹ̀ iṣẹ́ lásìkò ibi tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní Ìbàdàn ni mo ń ṣe iṣẹ́ olùkọ́ni ni mo kọ́kọ́ rí olùkọ́ni mo ti ń ṣe láti jọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ títí dòní so dòní báyìí bẹ́ẹ̀ ni mo ti fẹ̀yìntì ṣùgbọ́n síbẹ̀ náà ọ̀sẹ̀ tó kọjá yìí ni mo ṣẹ̀ṣẹ̀ a ní àwọn tó ń pè ní tó ń ṣe PhD tó fẹ́ gba oyè dókítà tó ṣe pé àwa sì tún wọn máa ràn wọ́n lọ́wọ́ bó ṣe jẹ́ nìyẹn. kí ni stáǹdì ẹ̀yin mùsùlùmí àjọba tó wà tó àgbòjú tẹ́wọ́ Ọlọ́run bó ṣe ń lọ àdúgbò ni ẹ fẹ́ kíjọba kọ́kọ́ fojú sí. ẹ ṣe torí ẹ rí àgbọ́dọ̀ ṣẹyẹ tí ń ké lẹ́rùn tí ò ní ké lójó a gbọ́dọ̀ ṣe àbòsí níta sọ ní kọ̀rọ̀ ká má lè sọ ní gbangba àwa ti kígbe síta ti pẹ́ wípé mùsùlùmí fẹ́ràn ààrẹ púpọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu a fẹ́ràn rẹ̀ púpọ̀ tó rárá wa ní mùsùlùmí ni àwa sì jà fún nígbà gbogbo àwọn kan ṣépè táwọn kan dìde ogun sí làwa ń ṣàdúrà fún tá a sì ń fún àwọn tó ń ṣépè fún à ń fún wọn lésì wípé pé wọn ò lè ṣẹ ó wá wọlé tán kò rántí àwa mùsùlùmí mọ́ o torí ọ̀rọ̀ yẹn wà ńlẹ̀ o bíbó ni pé nígbà àwọn tí wọ́n yàn sípò wọ́n yọ mùsùlùmí sẹ́yìn púpọ̀ àwọn kìrìsìtẹ́nì ni wọ́n kó àwọn oyè ńláńlá àti ipò ńláńlá pàápàá jùlọ lókè ọya ẹrin pé bí òkè ọya ṣe jẹ́ ìlú ilẹ̀ àwọn mùsùlùmí tó ibi táwọn kìrìsìtẹ́nì wà ń bẹ̀ tí wọ́n mọ kéréje ibẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti lọ mú mínísítà ló ti lọ mú olórí ológun
ló ti lọ mú olórí eléyìí olórí tọ̀hún. Àwọn mùsùlùmí tí àwa mùsùlùmí tá a wà nísàlẹ̀ ní south ní wàrí ní gúúsù ń bí tíyà ń jẹ wá tá a sì ti ń kígbe láti jẹ́ yìí wípé wọn kì í fún wa ní ipò. Ọbásanjọ́ ò fún wa nípò. Mínísítà mẹ́fẹ̀ẹ̀fà tí Ọbásanjọ́ yàn láti ilẹ̀ Yorùbá torí gbogbo ilẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ ní mínísítà mẹ́fà. Ọbásanjọ́ yan kírísítẹ́nì mẹ́fà kò rántí mùsùlùmí ẹyọ kan. A sì ti ń kígbe léyìí tipẹ́ torí bẹ́ẹ̀ la ṣe ní a fẹ́ mùsùlùmí tó máa jẹ ààrẹ la ṣe wàhálà títí pé kí mùsùlùmí tiẹ̀ débẹ̀. Mùsùlùmí wá dé Aṣọ Rock tán kò tún wá rántí mùsùlùmí mọ́ o, kò rántí mùsùlùmí Yorùbá. Lónìí báyìí a mọ mùsùlùmí kan tí ó jẹ́ tá a lè sáré súnmọ́ tó jẹ́ mínísítà. A mọ mùsùlùmí kan tó jẹ́ Yorùbá tá a lè sáré súnmọ́ tó jẹ́ bóyá olórí kúsù olórí iṣẹ́ ìjọba kan tó ń pè ní agency ní àgúsù níbí. Táwọn ìtẹ́rí àwọn èèyàn tí wọn ò bá ti ní ẹni tí wọ́n lè súnmọ́ nípò ìjọba, òṣì á máa pọ̀ láàrin wọn sí ni. Nítorí pé ẹni tí wọ́n lè súnmọ́ nípò ìjọba tí wọ́n mọ̀ ó ní wọ́n máa lọ bá tí tọ́mọ wọn bá ń wáṣẹ́, ó ní wọ́n máa lọ bá tí wọ́n bá rí iná ládùúgbò, ó ní wọ́n máa lọ bá tí wọ́n bá fẹ́ ránṣẹ́ kankan lọ sọ́dọ̀ ìjọba, ó ní wọ́n máa lọ bá tí wọ́n bá fẹ́ wá contract, ó ní wọ́n máa lọ bá tó bá fẹ́ kí ìjọba wa tún títí ibìkan ṣe, ó ní wọ́n máa lọ bá tó bá ṣe pé ìṣẹ̀lẹ̀ ọlọ́mọdé àrí ìṣẹ̀lẹ̀ aburú tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbì kan. Tí ẹ bá ní ẹni tẹ́ ẹ rán síjọba tàbí tẹ́ ẹ lọ bá tí ó jẹ́ pé ó máa fetí gbọ́ba tí ìjọba dẹ̀ máa gbọ́ wéréwéré, wọ́n ti gbàgbé àwọn èèyàn yẹn nìyẹn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbàgbé àwa mùsùlùmí tó wà ní gúúsù tó wà nílẹ̀ Yorùbá. Àbí torí pé bí a ní mùsùlùmí ni wọ́n wà ní àtìgbàkejì àti ìpàrẹ́. Ẹ̀ṣẹ̀ ló fà á. Bó jẹ́ yẹn ló fà á bí ó sì jẹ́ yẹn ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. À ń gbọ́ àwọn mùsùlùmí àwọn tí wọ́n ní orúkọ mùsùlùmí tí ààrẹ ń yàn o tó jẹ́ Yorùbá ṣùgbọ́n tí wọ́n ti kúrò ní Islam tí ò kìí ṣe mùsùlùmí tí wọ́n tó ń ṣojúlówó mùsùlùmí tí àjẹ́ lè súnmọ́ wọn táwọn náà ò dẹ̀ wọn tó jẹ́ pé church ni wọ́n ń ṣe aṣojú wọn, àwọn náà mọ̀ pé church làwọn ń lọ. Ó ṣe wá ní báyìí kí lọ́nà àbáyọ sà? Ọ̀nà àbáyọ ni pé kíjọba gbọ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódòdẹ kó fetí ara rẹ̀ gbọ́. Bàbá lẹ jẹ́ fún wa, ẹ̀yin làárẹ̀, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbàgbé àwa ọmọ yín. Mùsùlùmí sì ní yín, ẹ gbọ́dọ̀ gbàgbé àwa mùsùlùmí. Àwa ní ká ẹ gbàgbé kìrìsìtẹ́nì o. Àwa mùsùlùmí kì í wúrú wà báyẹn. Ẹ rántí kìrìsìtẹ́nì, ẹ rántí mùsùlùmí. Báwo ló ṣe jẹ́ pé mùsùlùmí kìrìsìtẹ́nì nìkan lẹ́ẹ̀ máa gbé àwọn ipò fún tẹ́wàá gbàgbé àwọn mùsùlùmí gidi, àwọn mùsùlùmí tó ti kúrò ní mùsùlùmí ẹ tó wá yàn wọ́n ní mínísítà chairman agency, ẹ sì wá tẹ́ bá máa gbórúkọ wọn jáde ẹ wá gbórúkọ mùsùlùmí wọn jáde wípé ti yan mùsùlùmí. Ìyànjẹ pátápátá tó tóbi ni a sì kọ irú ẹ̀, àmọ́ ipò tẹ́ kọ sí wa àtẹ̀gbẹ́ tẹ́ kọ sí wa kò jẹ́ ká lè jáde pé à ń sọ̀rọ̀ tí ò dáa, torí a gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò dáa sí ara wa. Ìjọba yín a sì gbọ́dọ̀ ṣàdúrà pé kíjọba ó ṣubú nítorí pé ìjọba yín ìjọba wa ni, ṣùgbọ́n inú wa ò dùn, inú àwa mùsùlùmí ò dùn. Bí wọ́n ṣe ń sọ lẹ́kọ̀ọ́ ni wọ́n ń sọ nìbàdàn, bí wọ́n ṣe ń sọ ní Oǹdó ni wọ́n ń sọ lẹ́kìtì láwọn mùsùlùmí. Tẹ́nikẹ́ni bá sọ nǹkan míì fún yín, irọ́ ni wọ́n ń pa o. Òdodo tó wà ń bẹ̀ la sọ fún yín yìí. Ẹ ṣe gan, àwọn ní pé lára ètò ẹ̀sọ́ yìí náà nǹkan tó jẹ́ ohun tó yẹ kí ó wá sọ́dọ̀ ẹ̀yà tí ò wá, wọ́n ní eléyìí gan náà ni ó mú ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé tó ẹ jẹ́ kí Yorùbá dá dúró, Ìgbò náà ló ń fẹ́ lọ,
pàápàá tí a ti pé 100 ọdún tí amalgamation yẹn àsopọ̀ ìhà àríwá àti gúúsù tó ti wáyé. Eléyìí ṣé Yorùbá nation yóò ṣe lè wáyé ṣá, ẹ nígbàgbọ́ nínú ẹ̀ ṣá, ẹ nígbàgbọ́ nínú ẹ̀. àwa ti bí àwọn Yorùbá nation, àwọn tí wọ́n ń jàjàgbara Yorùbá nation. Ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè àti bí wọn àwọn méjèèjì la bí, a sọ̀rọ̀ jáde nínú ìwé ni gbogbo wọn náà wọ́n sì rí kà, a sì rí pé wọ́n rí kà, nítorí pé nígbà tá a sọ̀rọ̀ jáde a sọ wípé ẹ̀yin Yorùbá tẹ ní ẹ fẹ́ lọ dá dúró, ẹ fẹ́ dá ilẹ̀ Yorùbá sílẹ̀, kí ni ètò tẹ fẹ́ ṣe fún àwa tá a jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá? Ṣé tẹ bá ya lọ, ṣé ẹ ní máa gba ìjáàbù lórí àwọn obìnrin wa? Ẹ ní takú pé obìnrin wa gbọ́dọ̀ lo, ọmọ wa gbọ́dọ̀ lo ìjáàbù ní hospital? Ẹ ní sọ iléèwé di iléèwé kìrìsìtẹ́nì nìkan? Ẹ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀tọ́ mùsùlùmí tí ẹ ní fi dùn wá. Èyí béèrè. Bẹ́ẹ̀ ni a sì gba ìdáhùn kan. Ẹni tó jẹ́ agbódegbà olóyè Sunday Igboho ó fún wa lésì. Ohun tó wí ni pé ó ní gbogbo ohun tá ń béèrè yẹn àti sẹ̀ríà àti kinní kan pé àwọn mùsùlùmí wọn ní problem, àwọn ò bá ẹnì kankan jà, ṣùgbọ́n agbódegbà rẹ̀ ló sọ̀rọ̀ yẹn bíi PA àbí ẹni tó ń tẹ̀lé Sunday olóyè mi ìrántí, ó wà nínú ìwé kan, ó wà nínú ìwé ìròyìn ta ní nípamọ́ ni. Olóyè Sunday Igboho fúnra ẹ̀gbọ́n kọ́ ló dáhùn, ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè náà kọ́ ló dáhùn, ìyẹn ò tiẹ̀ tí ì fún wa lésì. Àwọn tó dẹ̀ ń ṣe polongo Yorùbá nation àwọn kan náà dá wa lóhùn, ṣùgbọ́n tí a rí ó kọ wa lóminú yàtọ̀ sí èyí tó sọ̀rọ̀ jáde yẹn. Ìyókù ìdìde ọ̀tá ni wọ́n dìde, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí pariwo káàkiri ara àwọn Yorùbá nation, ni wọ́n ń pariwo àwa tí a ń béèrè ṣàríà káàkiri, ni wọ́n ń pariwo wípé àwọn ò gbọ́dọ̀ gbọ́ ṣàríà kankan mọ́. Tẹ́ ẹ bá sì fura, ẹni tó bá ní ìfura á rí wípé mùsùlùmí nìkan làwọn oníṣẹ̀ṣe, mùsùlùmí nìkan ni wọ́n máa ń kọjú ìjà sí. Àgbọ́ kí wọ́n lọ wọ chọ́ọ̀chì kí wọ́n lọ ba bẹ̀jẹ́ rí, ṣùgbọ́n wọ́n wọ mọ́sálásí lẹ́kìtì, wọ́n á fọ́ mọ́sálásí, wọ́n á lu àfáà, wọ́n á sára àfáà ládàá, wọ́n á yìnbọn fún mùsùlùmí. Ó dẹ̀ ti ṣẹlẹ̀ láìmọye ìgbà, àti ìgbọ́ kó oníṣẹ̀ṣe kí wọ́n lọ bá wọn jà ní chọ́ọ̀chì rí. Ìyẹn ni wípé nǹkan kan ń ṣẹlẹ̀ níbì kan, àwọn kan ń rán wọn níbì kan. Ọ̀rọ̀ yìí ẹ̀ ń pàdé níbì kan lórí àwa mùsùlùmí. Àwọn èèyàn tí wọ́n bá fẹ́ jáde wípé àwọn fẹ́ jàjàǹgbara, wọn kì í hùwà bẹ́ẹ̀ o. Tí wọ́n bá fẹ́ kí tí wọ́n ń wá yẹn kó o rí ṣe. Ìyẹn ni wípé mùsùlùmí Yorùbá tó wá jẹ́ mùsùlùmí ẹ fẹ́ kó jára yín. Yorùbá tó bá jẹ́ mùsùlùmí ẹ ká sí wípé ó jẹ́ Yorùbá. Ìyẹn ni pé mùsùlùmí ò lẹ́sìn nílẹ̀ Yorùbá, ibi tí ẹ ń bá bọ̀ nìyẹn. Tí ẹ bá ṣe tiwa, tẹ́ ẹ gbà wípé àwọn mùsùlùmí náà lẹ́tọ̀ọ́ tiwọn, ká sì jọ jókòó ká jọ sọ̀rọ̀ ohun tí àwa fẹ́ ṣàríà, ẹ̀tọ́ wa ni, tó ti wà nílẹ̀ Yorùbá ti pẹ́. Òwe ayé la bá fá, ayé la bọ́ pẹ̀lẹ̀, ọ̀sán gangan ni ìgbàgbọ́ wọlé, ó ti wà nílẹ̀ ti pẹ́, tó sì fi hàn wípé Islam ló ti wà nílẹ̀ Yorùbá látọjọ́ tó ti pẹ́, abá nínú ìtàn. Bí bẹ́ẹ̀ tí wọ́n ń dìde ọ̀tá sí Islam, àwa náà ò gbọ́dọ̀ mọ́ ṣàkíyèsí ibẹ̀ yẹn. Tẹ́ ẹ bá fẹ́ kájọ ṣe kan náà nílẹ̀ Yorùbá, pé ẹ̀yin náà láti fi dá wa lójú pé ọ̀nà yìí ni ìyá fi ń jẹ Yorùbá. Ẹ sì ṣetán ẹ ní fìyà jẹ mùsùlùmí. Nǹkan táwọn mùsùlùmí ń béèrè ẹ fún wọn, torí pé nílẹ̀ wa báyìí
n táwọn kìrìsìtẹ́nì fẹ́ gbogbo ẹ̀ ni wọ́n ti gbà. Ìlú kìrìsìtẹ́nì la wà. Sátidé àti Sunday kìrìsìtẹ́nì ló ní. Tẹ́ ẹ bá dé hospital cross ló wà níwájú ẹ̀. Tẹ́ ẹ bá dé kóòtù ẹ gbọ́dọ̀ dé fìlà wọlé. Chọ́ọ̀chì ni wọ́n ti mú àṣà yìí. Kí èwo lẹ ń ṣe tó jẹ́ ti mùsùlùmí tó fi jẹ́ pé àwa ń béèrè pé kí àṣà tiwa náà má parun, kí ẹ̀sìn wa má parun, tí ẹ wá mú wa lọ́tà. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ jẹ́ kó yé wa dáadáa o, àwa mùsùlùmí tá a jẹ́ Yorùbá a gbàgbé àṣà Yorùbá wa o, a sọ pé àyè ṣe Yorùbá o, a sọ pé àṣà Yorùbá ti tán o. Èmi yìí máa mọ dọ̀bálẹ̀ fún kábíyèsí tiwa ní babadélù wa. Bí bá rí ọ̀ ní rìṣà. Bí n bá dọ̀bálẹ̀ máa kúnlẹ̀ àfáà délẹ̀, máa kúnlẹ̀ fún, máa tẹríba fún. Mùsùlùmí Yorùbá a sì gbà wípé àgbàlagbà ń jẹ́. Tá a bá ráwọn bàbá à ń bọ̀wọ̀ fún wọn ni o. Bí mo ṣe jẹ́ mùsùlùmí tí mo sì jẹ́ àfáà yìí, táwọn eléégún bá ń kọjá lọ níwájú ọ́fíìsì Murik, tí n bá ń jókòó wájú ta àwọn eléégún máa ń wá bá mi. Kí la máa ń ṣe fẹ́lẹ́gún? Ará ọ̀run kí o máa ní kárí ará ọ̀run kìnkìn, má sì kọwọ́ bàpò, má ṣẹ̀tọ́. Kì í ṣe àrámù torí pé ẹ̀sìn tiẹ̀ ní. Ó máa bá tiẹ̀ lọ. Ohun tó máa ń gbà nìyẹn nínú ẹ̀sìn tiẹ̀. Tí ẹ̀yin á sọ pé torí pé ẹ jẹ́ mùsùlùmí ẹ fẹ́ rí eléégún, ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn, tí òfin tálàfíà òfin sí nílùú nìyẹn. Mùsùlùmí gbọ́dọ̀ ṣetán, ó gbọ́dọ̀ farabalẹ̀, ó ní pé eléégún ìwọ náà máa bá tiẹ̀ lọ. Eléégún kódà eléégún ó lè kíyàn, mo lè kéléégún. Àwọn bàbá àwọn ìyá tí ó jẹ́ ẹbí wa tí wọ́n ń ṣe eléégún ńkọ́, tẹ́ bá rí wọn sí ẹ pa wọ́n ni. Àwọn tó ń ṣòrìṣà tẹ́ bá rí wọn sí ẹ pa wọ́n ni. Ǹjẹ́ àmọ́ bí ìdìde tèmi ǹjẹ́ àmọ́ bó ṣe jẹ́, àmọ́ bí bàbá ṣe jẹ́, àbámọ́ bí bàbá ìyá ṣe jẹ́. Tẹ́ ẹ bá mọ bàbá mi, tẹ́ ẹ bá mọ tẹ́ ẹ mọ ìyá, tẹ́ ẹ mọ èmi, ǹjẹ́ mọ bàbá ǹjẹ́ mọ ìyá ìyá, ibi àwọn náà ṣàṣe kankan rí. A lè rí àwọn tó ń ṣe égún káwá torí ẹ̀ bọ̀gẹ̀, a lè rí olóró káwá torí ẹ̀ sọ wọ́n di ọ̀tá. Ṣùgbọ́n àwọn ìwọ̀ntúnwọ̀nsì kan la gbọ́dọ̀ máa ṣàkíyèsí. Tí ẹ bá bẹ̀ máa gbé ọ̀rọ̀ Yorùbá nation wá, àwọn olóyìnbó ń pe kíní kan ní existential threat. Ẹ gbọ́dọ̀ mú dá wa lójú wípé kì í ṣe wípé ẹ máa gbé wá, ẹ wá máa fi pa àwọn mùsùlùmí, gbogbo mùsùlùmí tó wà ń lò ẹ máa pa wọ́n. Ẹ fẹ́ rí wọn mọ́, wọn ò gbọ́dọ̀ rí mọ́sálásí mọ́, torí pé tó ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ibì kan nílẹ̀ Yorùbá ni. Ọdọọdún ni wọ́n ń ba mọ́sálásí jẹ́ ní Oǹdó, ọdọọdún ni wọ́n fọ́ mọ́sálásí ní Èkìtì, ọdọọdún ni wọ́n bá àwọn tó wà nínú mọ́sálásí jà ní Ìpókíà. Ilẹ̀ Yorùbá ní gbogbo ibi yìí, gbogbo táwọn oníṣẹ̀ṣe dẹ̀ máa ń sọ jáde, ọ̀rọ̀ tí àwa mùsùlùmí ni wọ́n àti gbogbo àwọn tó máa ń bájà ní gbogbo ìgbà, àwọn mùsùlùmí ní gbogbo ìgbà. Wọ́n ní mùsùlùmí náà kì í yé sọ pé kọ́lọ́wọ́n bá kó para Adébọ̀rẹ́ kó gbé ṣúdà náà bì ga. Wọ́n sọ bẹ́ẹ̀, èmi náà gbọ́ bẹ́ẹ̀, mi ò jiyàn ẹ̀, ṣùgbọ́n wọ́n sọ ni. Nínú òṣèlú, àwọn olóṣèlú gan wá ní no, I can't do, I don't want to meet him, he's not a friend. Gómìnà kan níjọ́ òní ló sọ pé Peter Obi ò gbọ́dọ̀ wọ Edo state òun. Ó wí tẹ̀bí ẹnu ló fi wí, kò tí ì lọ bá Peter Obi kó yọ̀bọ̀n sí. Mo fi ṣe àpèjúwe ni o. Adẹ̀rẹ́ ni tó ṣe pé ó lè ṣetán láti pé tó bá rí Peter Obi afẹ́ lè fi mọ́tò pa. Ibi tí mo ń bọ̀rọ̀ bọ̀ ni pé wọ́n ní mùsùlùmí sọ pé Ọlọ́run kó paná Adébọ̀rẹ́ ó ṣe òkè wọ́n sọ, ṣùgbọ́n ẹ̀yin tẹ̀yìn wọnú mọ́ṣáláṣí wọn tẹ̀ lọ ń jó ńkọ́, tẹ̀ lọ ń jó níná, tẹ̀ lọ ń fọ. Mùsùlùmí ò tí ì wọ ọ̀dọ̀ yín kó wọ́n lọ jó. Ṣé rí níbi tó ti ṣẹlẹ̀ rí, tábà rí ibi tó ti ṣẹlẹ̀ rí tí àfáà kan bá sọ pé òun lágbára tó lọ jó ìgbàlẹ̀, kò kí sára nǹkan tí Islam faramọ́. Kùránì ò faramọ́. Làkúndínù kún wàlíyà dín, àtònígbàgbọ́
àti mùsùlùmí wákàtí mi máa ń dànù àtòmí gbàgbọ́ àti mùsùlùmí àtijọ́ ń bá ara wa bọ̀ ọjọ́ ti pẹ́ ọmọ nàìjíríà àtijọ́ jẹ́ ọmọ Odùduwà àtijọ́ mu ẹ̀sìn ò pé ká dá fìtínà sílé ayé àdínní ò pé ká dá wàhálà sílé ayé kẹ̀yin ṣe tẹ̀yin káwa ṣe tàwa kèmi ṣe tèmi kẹ̀yin ṣe tẹ̀yin lakundinukum waliyadin lakundinukum waliyadin lakundinukum waliyadin lakundinukum waliyadin lakundinukum waliyadin. Ojú ọ̀run yìí ó tó gbogbo ẹyẹ fò láì farakanra. bàbá tí a bá rí lẹ́tà látọ̀dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lónìí tàbí bàbá olóyè Banji Akíntóyè pa ẹwà ẹ̀yin Mùríkì o àti gbogbo ẹ̀yin ìjọ mùsùlùmí ẹ̀gá ṣèpàdé lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí ṣé ẹ̀ dáhùn ṣé ẹ̀ sì tẹ̀lé wọn. Ẹ ṣe bí wọ́n bá pè wá sípàdé a ṣetán láti wá ìpàdé tí wọ́n ti jẹ́ kí àwa mùsùlùmí náà sọ tiwa o condition nìyẹn o tí kálukú ó wù tiẹ̀. tí kálukú ó wù tiẹ̀ ṣùgbọ́n tó bá pè wá sípàdé torí oríṣiríṣi àyínípadà ló wà ní ọ̀dọ̀ wa ní Nàìjíríà yìí àyínìké ti pọ̀ jù àyínípadà wọ́n máa ń pè àwọn ẹlòmíì sípàdé láti kọ̀míìtì wọn àwọn olóyìnbó láti kọ́wọ́ wọn bọ́ṣọ́ ọ̀lọ̀ wọ́n á jókòó kámẹ́rà á gbé wọn wọ́n á fi wọ́n sórí tẹlifíṣàn wọ́n á ní afọ́tò wọn tẹ́ ẹ bá dẹ̀ máa wọnú họ́ọ̀lù tẹ́ ẹ ti ṣe pàdé wọ́n á ní kí ẹ kọ orúkọ yín sílẹ̀